obìnrin ṣe máa bímọ méjì fún yín tẹ́ ẹ̀ ní mọ fámìlì ẹ̀. ẹ jẹ́ ìyọ̀ gómi ẹ má bínú. with your full chest. bẹ́ẹ̀ lóòótọ́ àtòdodo ibi gbogbo láti máa ń káàdì alẹ́ káàkiri náà ní oríṣiríṣi nǹkan tí máa ń ṣẹlẹ̀ kì í ṣe ní film industry nìkan káàkiri ayé lóríṣiríṣi tí máa ń ṣẹlẹ̀ òótọ́ nìkan tí wọ́n sọ yẹn ó ń ṣẹlẹ̀ níbòmíì. ọmọ tó ti Tinúkẹ́ kọ́kọ́ bí obì ní iye 2000 so ẹ̀tùmọ̀ bá ti ń fara bọ̀ ti pẹ́. tá a ṣẹ́gun ṣó yẹ kó jẹ́ irú yín ni ṣá máa gbé ẹ gbà mí ṣé lè mọ ibi táwọn ọ̀rọ̀ ti ń bọ̀ wá àti máa sọ pé ṣó yẹ kó jẹ́ irú mi aláàtà tí ò sí industry kò lè mọ̀ ẹ wá gbẹ́jọ́ yẹn lọ bá àwọn interest tán ní sí actor kọ̀ọ̀kan náà máa fi sọ̀rọ̀ àwọn fẹ́ràn bóyá jẹ̀bi àbójáre tẹ́lẹ̀ mí kẹ̀dẹ̀rẹ́ tọ́wá kẹnu bọ̀rọ̀ èèyàn lórí social media tẹ́niyàn ò bá ṣọ́ra ó lè lọ kókóso. bó ṣe wà ilé ọkọ̀ lè wọ òtẹ́ kankan pé àti ẹ̀lọ́ṣẹ́dé ní room 303 o torí bẹ́ẹ̀ bá ṣe wọlé báyìí làwọn kan gbọ́ social media. bẹ́ẹ̀ni o ṣẹ́gun Ogungbe just enter hotel now àwọn tí ò bá yí débi wọ́n tún in fact after he enter one get follow you. wọ́n á tún bá mi sọ gbogbo nǹkan tí gbogbo ẹ̀ṣẹ̀ máa lọ wọ́n á kọ script yẹn á pé. ìgbàgbọ́ ẹ̀ ṣàgbèrè. bẹ́ẹ̀ni. ṣe oṣù yẹn lọ ní ẹ̀yìn àti Wùnmí Ajíbóyè ìjọ ṣe tó máa jáde ẹ sì jọ máa ṣe promotion. yes àjọṣe náà ni àjọṣe fíìmù ni. ẹjọ ṣe fíìmù ẹ sì jọ máa ṣe promotion tó bá máa lè àfi kí àjọṣe promotion kí fíìmù lè lọ bó ṣe yẹ kó lọ. ẹ sì jọ máa jó. yọ lágbára Ọlọ́run. ìjọ ni ẹ fẹ́ ṣe promotion sí. ẹ dẹ̀ sì lè ṣe skit Daddy and Mommy. skit lè láti promotion. kò sí skit tá a lè ṣe. tí o bá ṣe pé Tinúkẹ́ wà ń lé. mo níyàwó mi kì í gbà. ẹ kì í gbà wọn kì í gbé lọ 302. gbogbo tán ṣe náà mi kì í gbà. wọn kì í gbé lunch wá fún wa. wàláì mi kì í gbà. ẹ kì í gbà. thomas said bouquet of flower mi gbà. Tinúkẹ́ ṣé ń gbọ́ mi kì í gbà o. 2 million your account ẹ kì í gbà. kì í gbà rárá. kí lè fẹ́ kí n sọ fún Tinúkẹ́ ńlé. àwọn ọmọ tilé àti àwọn ọmọ tilé ṣé wọ́n jọ ń ṣe. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò Oyinmomo náà ló lọ lójú amóhùnmáwòrán yín fún gbogbo ẹ̀yin tí ẹ ṣe darapọ̀ mọ́ wa ẹ fi kalẹ̀ sí. nígbà tí mo bẹ̀rẹ̀ mo ní lóòótọ́ ẹni tí mo gbé wá mo ní òdú ni wọn kì í ṣàìmọ̀ fólókù ibẹ̀ ni mo ṣọ́ọ̀kì yín sí mo wá fẹ́ padà ṣọ́ọ̀kì yín bẹ́ẹ̀ tí ẹ̀ wá ń bande ọ̀bá ń w ó máa padà ṣọ́ọ̀kì gbogbo wa ni because at this time ìwọ́n tó bá sí ń bande òsì lẹ́kọ̀ọ́ wọ́n máa wọrí gbogbo èkó ló ń lo bande iná ti wà Segun Ogungbe wọ́n tọ́nà wọlé wọ́n tọ́nà sínú studio àwọn gan ṣe kí ni ọba tó ń tọ́nà yẹriyẹri láti ìlú Abẹ́òkúta àwọn ni mo gbé wá fún wa lórí ètò lónìí ṣe wà dáadáa. àdúpẹ́ wọ́n yẹ kí sábà sọ̀rọ̀ lọ́sàn-án. ó dàbẹ̀. ó dàbẹ̀ ẹ̀pẹ̀lẹ̀ kábíyèsí bàbá o Kẹ́mi Ọláògùn àníṣe yín o sọ́kọ̀ òjèpo àwọn nǹkan lẹ́tí kó lọ Canada mo ní bọ̀dá Ṣẹ́gun irọ́ ni UK wá lọ. gbogbo ẹ̀ pátápátá nǹkan rí lé. nǹkan rí náà inú mi dùn ẹ ṣé gan. ẹ bá mi káwọn ará ilé. mo fi àsìkò kí gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko lódò káàkiri àgbáńlá ayé ẹ ǹlẹ́ ẹ kú dédé àsìkò yìí o Ṣẹ́gun Ogungbe lórúkọ mi. Ṣẹ́gun Ogungbe àwọn àkànmọ̀ yìí mo dẹ̀ fẹ́ gbàgbọ́ wípé àwọn kan ò mọ̀ yín àmọ́ wọ́n máa ń rí yín. bóyá bí tẹ́ ti bẹ̀rẹ̀ báwo ni acting ṣe wọlé máa yé ṣiṣẹ́ ń direct actor director writer producer níbo ni gbogbo ẹ ti bẹ̀rẹ̀ ṣé n tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí lẹ lọ ṣe àbí ìgbà tó di pé nígbà tá a rí kan ṣe bóyá ká máa tẹ̀lé wọn lọ location ló wá di n tó dà fún yín báyìí. lóòótọ́ àtòdodo ni wípé wọ́n bí mi sí ìdílé tí wọ́n ti ń ṣe eré orí ìtàgé bàbá tó bí mi lọ́mọ àti ìyá tó bí mi lọ́mọ iṣẹ́ tí wọ́n ṣe nìyẹn tí wọ́n fi rán èmi náà níwọ̀nba iléèwé tí mo lọ. ṣùgbọ́n tabaníkà wo nǹkan tí ó wu bàbá mi gangan tèmi àti wọn sọ tó wù èmi náà nígbà yẹn àtọ́ ní iṣẹ́ òun ló fẹ́ wọn ṣe tó bá dàgbà kíní kan mo ní mo fẹ́ máa wọ aeroplane. pilot. so àdẹ̀fi bí pilot ṣe bẹ̀rẹ̀ sí pé action cut ní location so ibi tí mo bára mi yẹn ṣùgbọ́n lóòótọ́ àtòdodo mo nífẹ̀ẹ́ sí iṣẹ́ yẹn náà
torí pé ṣe mọ̀ pé nǹkan tí mo lajú sí ní kékeré náà ni so ó jẹ́ kí inú mi ó jẹ́ iṣẹ́ tí mo like ṣá láti kékeré láti primary 4 ni mo ti ń kọ story nígbà primary 4 bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ìyọ̀gó mi ẹ má bínú with your full chest. bẹ́ẹ̀ ni láti primary 4 ni mo ti ń kọ story nígbà yẹn ṣe mọ̀ ọmọ kékeré nǹkan tí mo gbọ́njúmọ̀ àwọn bàbá mi wọ́n máa ń ṣe eré orí TV wọ́n ń ṣe film wọ́n ń ṣe stage wọ́n ń ṣe rédíò wọ́n ń ṣe magazine so atọ́ka ni wọ́n pè gbà yẹn so atọ́ka yẹn ni mo fi bẹ̀rẹ̀ so mo ní ọ̀rẹ́ kan ní school gbà yẹn Túndé lórúkọ ẹni gbàgbé sọ́ni mẹ́ so Túndé yẹn ló máa ra exercise book fún mi so èmi àwọn exercise book yẹn máa gé sí méjì èmi máa ń draw so màá bẹ̀rẹ̀ sí ní draw gbogbo àwọn scenes by scene máa draw máa kọ lines sí wọn lẹ́nu so bí mo ṣe bẹ̀rẹ̀ ńgbà yẹn nìyẹn bí eré bí àwàdà so tí bá ti ṣe àwọn ọmọ class mi ti mọ̀ pé tó bá ti máa ṣe lọ́wọ́ ti mọ̀ pé Ṣẹ́gun ń ṣe kankan lọ́wọ́ o tó bá ti ṣe tán a máa kà á so tí bá ṣe tó bá gbogbo wọn àti class mi àti class tó tẹ̀lé gbogbo wọn náà máa wá kà á so bí mo ṣe bẹ̀rẹ̀ ńgbà yẹn nìyẹn títí so kó tó di wípé mo mú ní iṣẹ́ gangan. kó tó di pé ẹ mú níṣẹ́ gangan lẹ́yìn ìgbà tẹ́ ti wá mú níṣẹ́ yìí tẹ́mi gan bá ní kí n kà lórí pé látijọ́ ta ti ń gbọ́ Ṣẹ́gun Ògúngbè àwọn iṣẹ́ yín tẹ́ ti ṣe á ti lé ní 30 á ti lé ní 50 ṣé lè fi òǹkà sí pé iye iṣẹ́ tí mo ti ṣe rèé o ṣó ló ń kà. tó jẹ́ fíìmù tèmi tó jẹ́ fíìmù tèmi Ṣẹ́gun Ògúngbè films. mi lè rántí ẹ̀ gan àfi tó ká ní mo mọ̀ pé a máa sọ̀rọ̀ débẹ̀ ni mo lè ti sáré ro gbogbo ẹ̀ fíìmù mi náà ti pọ̀. mo mọ̀ pé nínú ẹ̀ ní ibi gíga wà. bẹ́ẹ̀ torí ibi gíga ni mo fẹ́ Ọlọ́run wẹ̀rẹ̀ oh my God ó dá mi ṣá ẹ̀rọ kan ṣé ibi gíga ló pèrò sọ́kọ̀ tí stardom fi dé àbó láwọn ọkàn tó ti ń tó bọ̀ kó tó di pé ewu gangan lẹ́lẹ̀ sọ pé Ọlọ́run gbàdúrà yín lé lórí ó fi yín hàn. normally mo ti ń ṣe fíìmù tẹ́lẹ̀ kí n tó ṣe ibi gíga ni number 4 nínú fíìmù mi but ó dàbí pé ibi gíga yẹn ni gbogbo ayé fi tètè wò ta ló ń jẹ́ Ṣẹ́gun Ògúngbè so mo ti kọ́kọ́ ṣe fíìmù kan síwájú ibi gíga so ìyẹn náà àwọn èèyàn ìyẹn lè mi kọ́kọ́ believe pé àwọn èèyàn ti fi recognize mi níwọ̀nba ìyẹn ni Àkànní Olówó Orí Mi so ìgbà tí mo ṣe Àkànní Olówó Orí Mi yẹn tán ìgbà tí mo sọ yẹn mo máa ń wá owó fúnra mi láti ya fíìmù ni so tí bá ya fíìmù tán ni mo máa ta ìgbà tí mo wá ya Àkànní Olówó Orí Mi mákẹ́tà tí mo wá ta fíìmù yẹn fún gbà yẹn bí mi ṣe rí wọn mọ́ nìyẹn. ẹ̀rí mákẹ́tà mọ́. nọ́mbà ò lọ bí mo dọ́fíìsì wọn mi ò bá wọn gbogbo ẹ̀ ṣáà di búlẹ̀búlẹ̀ mo bá rò pé mo dáràn èmi tí mo ń tuwó jọ látòrí fíìmù àkọ́kọ́ ìkejì ìkẹta lélẹ̀ níbo ni máa ń fẹ́ kí n tún gbà ṣé èmi tí mo ti ń tún mi ti dùn pé mo ti ń yọ ṣé kí n tún padà sí ibẹ̀ kòkòrò lábẹ́òkúta ni kí lélẹ̀ so ibi tí mo ṣáà ti ń rò ó yẹn ni ṣẹ́dẹ̀ rí gbogbo bàtà máa ń ṣe iṣẹ́ yẹn ayé ìgbà yẹn àwọn mákẹ́tà tó máa ń release fíìmù wa gbogbo wọn kọ́ náà máa ń ta CD kí ló máa ń pè ẹ̀yẹn náà máa ń tà ṣàwárí CD yẹn wọ́n máa kó fún àwọn mákẹ́tà kan ni àwọn ẹlòmíràn ló ń bá wọn print ẹ̀ so ẹ̀gbọ́n mi ọ̀gá mi kan wà tí à ń pè ní Germany Films àwọn náà máa wá ń bá àwọn tèmi ń ṣiṣẹ́ fún yẹn ta náà máa ń bá wọn ṣe CD so láti day one mi náà ni Germany ti máa ń ránṣẹ́ sí mi nígbà pé kí Ṣẹ́gun pé mo ríṣẹ́ o ìyẹn first film ni wọ́n ṣe bẹ́ẹ̀ second film wọ́n ṣe bẹ́ẹ̀ ní Àkànní Olówó Orí Mi yẹn náà third film kọ́lọ́mbà mi fọ̀rúnkẹ́ ọ̀gá mi ẹ̀gbọ́n mi Alásàrè so àwọn náà máa ń rán sí nígbà ìgbà ìyàwó náà máa ń jíṣẹ́ Germany ní kí n kí ẹ gan o àwọn ní kí ní kan wọ́n ṣe o so ìgbà tí ó wá dé stage kan àwọn wá ń toast mi fún wọn pé wá ṣe fíìmù fún wọn kí èmi ò dẹ̀ tí gbọ̀n gbà yẹn láti máa ṣe fíìmù káàkiri ojú kan ṣo ní mọ́mọ́ so ìgbà tó lọ́wọ́ ẹ̀ ṣàgbèrè bẹ́ẹ̀ ìgbà tó lọ́wọ́ máa kàn mú ọ̀tá mi lòdì wípé mi rí mákẹ́tà yẹn mọ́ ń gbà mí mo wá bẹ̀rẹ̀ sí ní káàkiri so bóyá Alásàrè ló wá sọ fún wọn ni pé Ṣẹ́gun ní yù o fíìmù kò rí ẹni yẹn kíní kankan wọ́n wá fún mi ní owó kan gbà yẹn pé ṣé o lè manage iye báyìí láti ẹ̀ ti fi ya fíìmù àwọn ni first person tó máa kọ́ fún mi lówó ya fíìmù. ìyẹn Germany. bẹ́ẹ̀ni mi kì í gbowó ya fíìmù tẹ́lẹ̀ gbogbo fíìmù mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ mo struggle láti wọ́wọ́ yẹn fúnra mi so ìgbà tí mo wá ṣáà táwọn sọ yẹn pé maroya kò sí problem àbí àkútì bọ́ harbour so along the line náà lẹ́ni yẹn padà dé o so àwọn náà sọ reason táwọn fi lọ because time yẹn marketer ìlú ọkọ̀ sọ fún mi pé Ṣẹ́gun yẹ kó ti máa lo mọ́tò
ó yẹ kó ti ṣe gbá ó yẹ kó ṣàgbọ́n gbogbo ń tẹ́ ẹni mo yẹ kí ti ṣe inú owó fíìmù mi lẹ ti fẹ́ ṣe òun láàrin ẹ̀yìn fúnra yìí ṣùgbọ́n gbàtà máa padà dé wọ́n dé pẹ̀lú gbogbo everything padà ní o ṣùgbọ́n ó late kó tó dé èmi ti wá rí Gemini gbà náà ní kí wọ́n á ṣe fíìmù mo wá rò pé owó tán kólẹ̀ fún mi èmi kẹ̀dẹ̀ rí nígbà máa ń láì pé kí n ṣàṣe àwọn kankan tó máa ti rẹpẹtẹ. ẹ wà lára àwọn tó kọ́kọ́ fún wa ní effect. So mo wá rò pé kò sí owó yóò lè ya gbogbo yẹn kí n kó èrò jọ kí n ṣe àwọn sẹ́ẹ̀tì kí n ṣe costume kí n ṣe owó yóò lè ya. So àbúrò mi kan wà Damilare Ogungbe Ọmọbọ́lájí so ó jọ mí báyìí yẹn ẹ ti máa mọ̀ so òun ló wá sọ fún mi pé ẹ̀gbọ́n ẹ ti gbàgbé story yìí kan báyìí nígbà yẹn di gíga kọ́ ni mo pe title ẹ̀ ńgbà yẹn wá rán mi létí ìpè story yìí báyìí ìyọ́nú Ọlọ́run ni mo pe title ẹ̀ ńgbà yẹn ìpè story ìyọ́nú Ọlọ́run yẹn kí ló dé yẹ ṣe yá ìyẹn ò ní effect nǹkan kan nìkan so àfojú kéré ibi gíga gbọ́ngbà yẹn ìpè story tí ó kékeré lè yà ni kò ok ó tọ́dọ̀ ẹni o kò ní effect kò ní kíni kan ajá sáré yà á kàn mú èmi ò dẹ̀mọ́ pò ní Ọlọ́run máa fi ariwo sí ju gbogbo àwọn tó kù lọ ṣe understand so fíìmù tí mi tiẹ̀ plan fún ní gíga gbà yẹn so òun ni ìyẹn ṣe ṣẹlẹ̀ gbà yẹn but Ọlọ́run dẹ̀ ṣe tó jẹ́ pé òun dẹ̀ ní gbogbo ayé dẹ̀ fi bẹ̀rẹ̀ sí pariwo ṣẹ́gun so ibi gíga yẹn náà ni. tọ́ nínú ọ̀rọ̀ tẹ sọ ń sìn ẹ sọ ẹ fìdí ẹ̀ múlẹ̀ pé nígbà yẹn mákẹ́tà oníbẹ̀ṣe ń ṣe ẹ̀dẹ̀ gbéṣẹ́ fún mákẹ́tà kan rí wọn lóòótọ́ wọn padà dé o àmọ́ aṣọ òfin ẹ̀bọ ọmọ yẹn ti rìn tiẹ̀ lọ àmọ́ Adékàsí wà ń bí níjọ́ kìíní àná wọ́n dẹ̀ sọ pé púpọ̀ náà àwọn artist gan ò ṣe dáadáa bí àìmọye àwọn artist tó máa kówó fún táwọn tó ní deliver iṣẹ́ tó kojú òṣùwọ̀n kí lè rí sọ sí. lóòótọ́ àtòdodo ibi gbogbo láti máa ń káàdì alẹ́ káàkiri náà ní oríṣiríṣi nǹkan tí máa ń ṣẹlẹ̀ kì í ṣe ní film industry nìkan káàkiri ayé lóríṣiríṣi tí máa ń ṣẹlẹ̀ òótọ́ nìkan tí wọ́n sọ yẹn ó ń ṣẹlẹ̀ níbòmíì tó jẹ́ pé ẹlòmíì lóòótọ́ wọ́n bá fún ní owó lọ ya fíìmù àkọ́kọ́ lọ gbọ́ bùkátà yí ẹ̀ ni a máa manage owó tó kù láti fi ṣe but èmi nígbà yẹn tán bá fún mi lówó ya fíìmù ọ̀pọ̀lọpọ̀ máa ń rò pé ẹ̀wà ṣíṣẹ́gun tún lọ jí owó ń bò mí háàdì mọ́ fíìmù yìí àbò lọ yáwó àbí kí ni because èmi máa ṣe ju nǹkan tẹ́ni yẹn kó fún mi lọ ìyẹn ní style ti tèmi ṣùgbọ́n nǹkan tẹ́yà ẹni Adékàsí sọ yẹn ó ń ṣẹlẹ̀ lóòótọ́ àtòdodo. tẹ́ bá ní ẹ máa ṣe nǹkan ju owó tán kó fún ilẹ̀ ìtumọ̀ ní pé máa ń fowó kù. of course. so tó bá tó time àti pín owó ṣe ẹ máa jẹ́ kí mákẹ́tà yín mọ̀ pé mo ti fi iye báyìí náà kún owó tẹ́ fún mi ò tó o ó má bàa sí gbẹnu sí omi ò tó. bó ṣe ń ṣẹlẹ̀ náà nìyẹn nítorí pé ṣẹ̀rí ti bá sọ fẹ́lòmíì níbẹ̀rẹ̀ pé ẹ jẹ́ ká lo iye báyìí ká fi ya fíìmù ẹ̀yẹ ilé ìjà kan pé Ṣẹ́gun rẹ̀ mi lè ya fíìmù yẹn ní iye owó yẹn kìíní kan ṣùgbọ́n tó bá di wípé ìtẹ́ ìfẹ́ ya rè tèmi wá ṣáà struggle láti ṣe tó bá padà rí wọ́n máa mọ̀ pé mi ìdẹ̀mọ̀ pé nǹkan tó ń sọ lélẹ́yìí ó dẹ̀ wọ́ tẹ̀ lóòótọ́ wọ́n fún mi lóhùn so mo dẹ̀ mọ̀ pé mo ti tẹ́ àwọn audience mi lọ́rùn so àwọn tó ń wò wá nílé àwọn lèmi máa ń wá after jù kì í ṣe marketer tí mo bá di àwọn tó fẹ́ wo fíìmù mi nínú ilé wọn àwọn ni mo nẹ́jọ́ pẹ̀lú ẹ̀ sọ àwọn ni máa ń torí ẹ̀ yá fíìmù. tábàníkà wo àti gbé ìgbésí ayé yín lẹ́nu iṣẹ́ àti wò níwọ̀nba ẹ jẹ́ ká padà sínú ilé báwo lẹ ṣe pàdé ìyàwó yín Àtinúkẹ́ Ògúngbé. ní òun náà artist ni òun náà tẹ́lẹ̀ sọ̀tọ̀ ní ọ̀gá ti tẹ̀ so mo máa ẹni tí mo sọ lẹ́ẹ̀kan pé ọmọ ṣẹ́dájúwà so ọ̀dọ̀ títí wọn ní àdúgbò tí mo sọ pé òun wà tó ti wá bá mi pé kí jákàá náà dá tíátà tí wá lẹ́ẹ̀kí nípa ẹ̀ so ìgbà tó yá òun náà ló introduce mi sí ọ̀gá ti bẹ̀ yẹn kí wọ́n máa bá wọn ṣe kíní kan so ìgbà ìmọ̀ tí wọ́n fẹ́ ti rà. But wọ́n sọ pé artist méjì marriage okay last and he's still working he's still going ṣé ó ní nǹkan míì tẹ́ ẹ ṣe àbó níbẹ̀ ṣe máa ń pera yín jókòó sọ̀rọ̀ torí mo mọ̀ pé kò sí pé gbọ́n mi sí omi ò tó máa wà láàrin ọkọ àti ìyàwó pàápàá jùlọ lẹ́nu iṣẹ́ wa yìí. ẹ̀ẹ̀kan tẹ́mi kọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni pé ṣẹ́rí yẹn kò sí ẹni tó perfect tó lè rí nǹkan kan ṣe lórí ìyàn àfọlọ́run bá nǹkan tọ́lọ́run bá sọ pé wọ́n ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀ ṣùtì ẹ̀yìn sìn ọlọ́run ló máa fi sí ọkọ ní ọkàn ọlọ́run ló máa fi síyàwó lọ́kàn láti wò pé ẹ dúró dẹ́n tó bá ń pray jẹ́rí pé mo perfect bá pé nípa ni mo máa ṣe tí mi jẹ́ kí àwọn mi lọ àbí kí nípa ni mo máa ṣe tí mi jẹ́ kọ́kọ́ mi lọ ẹ̀ kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ zero ni kò sí nǹkan tí wọ́n lè fi tẹ́ra àyàn lọ́rùn láyé ṣùgbọ́n tọ́lọ́run bá sọ pé ó máa rí bẹ́ẹ̀ ó máa rí bẹ́ẹ̀ mo ṣàkàmọ̀ pé ọmọ tó tí Tinúkẹ́ kọ́kọ́ bí obì ní iye 2000 so ẹ̀ tí mo bá ti ń fara bọ̀ ti pẹ́ ti náà so kò dẹ̀ sí nǹkan tó ṣẹlẹ̀.
ó dá torí bọ́nà ṣe fi sẹ́yìn lọ́kàn lọ́nà fi sáwọn lọ́kàn ṣọ́nà wá fi sí àwọn lọ́kàn pé àwọn máa gbàyàwó tọ́lọ́ náà fi sẹ́yìn lọ́kàn pé ìmọ̀ fẹ́ yàwó. Ọlọ́run fi sẹ́yìn lọ́kàn. Ta ló fi sẹ́yìn lọ́kàn? Ọlọ́run fi sẹ́yìn lọ́kàn nítorí pé nígbà tí èmi bẹ̀rẹ̀ ṣe nígbà tí mo sọ pé mo máa fi nọ́mbà sọ̀rọ̀ fún yẹn àwọn èèyàn máa ń táwọn obìnrin bá pè mí níbi tí mo mú kinní yẹn dé pé mi lè níyàwó mi lẹ́yìn ìyàwó mi mo máa tí màá máa sọ fún ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ máa jẹ́ kọ́ mọ̀ pé mo níyàwó nílé mi kì í ṣe single mi ní sọ direct o ó lè jẹ́ bí Ṣẹ́gun dẹ pé lọ́nà àmábínú ìyàgbà tí àwọn mi lọ́mọ mi ní school ni mo nígbà yẹn ní ìṣòwò pẹ̀lú mi ó ti máa yà mo ti bímọ pápá kì ní kankan mo ń ṣe nìyẹn but nǹkan tọ́lọ́run bá sọ pé mo ṣẹlẹ̀ mo ṣẹlẹ̀ so kò sẹ́ni tó gbọ́n tọ́lọ́run. Kò sẹ́ni bọ́dì tó gbọ́n tọ́lọ́run olórí náà kọ́ báyọ̀ èèyàn bí òṣèṣẹ́ èèyàn tó gbọ́n tọ́lọ́run àmọ́ àwọn èèyàn gan gbọ́n ní ìwà fúnra wa tó rẹ̀ ẹ̀ṣẹ̀ mi. Ẹ̀ṣẹ̀ mi ní ìdẹ́ láìkí nǹkan tẹ̀ ṣe fún wa kò dẹ̀ dáa. Nítorí àgbàtà allegation yẹn dẹ̀ mọ́ ní kò jẹ́jẹ́ bẹ̀ pé ọjọ́ tèmi bá pàdé yín whether onset or offset èmi máa bí yín pé obìnrin ṣe máa bímọ méjì fún yín tẹ́ ẹ̀ ní mọ fámìlì ẹ̀. Ẹ má bínú. Ẹ má bínú lè máa sọ fáwọn obìnrin tó lọ́dún wa. Ẹ má bínú. Torí ẹ̀sùn tó fi kàn yín nìyẹn pé ẹ mọlé ẹ mọ̀nà pé bóyá torí ẹ̀ ló ṣe ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ẹ má gbogbo kan tó bá ti sọ pé mo ṣe ẹ má bínú pátápátá. Torí àwọn ọmọ ńkọ́. Kí lẹ sọ? Mo ní torí àwọn ọmọ ńkọ́. Kò sí ìṣù. Káwọn ọmọ máa ní àwọn dájìdì náà nu àwọn ọmọ mi family. Kò sí ìṣù pẹ̀lú àwọn ọmọ àwọn ọmọ understand dáadáa. Àwọn ọmọ understand oyè wọn. Ṣọ́rọ̀ yẹn dùn. How did you feel? Onítẹ̀tà lè mú. So adẹ̀ tí wọ́n pé kò sí ní láyé kò sí nǹkan tó kì í ṣẹlẹ̀. So mi ò rí ro rárá. Ríro. Ṣẹ́gun Ogungbe ò ríro. Àti gbé kúrò lára. Because èmi máa expect irú ẹ̀ náà máa tí náà gan pushing expect oríṣiríṣi nǹkan mi náà so kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ láyé tàwa yìí. Nígbà táwa ti kù. Ṣẹ̀ṣẹ̀ fẹ́ yàwó mi. Ọlọ́run ò ní jẹ́. Ojú yín bó gidi gan nìyẹn. No mi plan àti fẹ́yàwó mi plan àti níyàwó káàkiri ẹ jẹ́ má bínú iṣẹ́ apá mi dà. Acting Segun Ogungbe mélòó fine boy looking good doing well doing wonderfully well. Ẹ mà ṣe o ìyá mi ẹ ṣe kù. Ṣé love nìkan ló fi ń fẹ́yàwó méjì owó náà wà nù owó náà fi ń dùn sọ̀tì so tí ò bá sí kò ní fly. Wá àmọ́ bọ́lá ṣe ọ̀rọ̀ gbogbo àárín yẹn adúpẹ́ fọlọ́ọ̀ṣà. Báwo ló ṣe wáyé ká máa wùwà gẹ́gẹ́ bí actors táwọn èèyàn wò níta bí role model lóòótọ́ ìjà máa ṣẹlẹ̀ àmọ́ àwọn èèyàn kan bóyá wọn kì í gbìyànjú láti settle ẹ̀ nílé nínú ilé èèyàn ní pé láàrin association bóyá inú association ò dẹ̀ káwọn kan ni orí àwa tí ó kàn rárá orí social media ló ti máa gbé wa bá wa torí kò kàn wá. Báwo ló ṣe yẹ ká ṣe máa wùwà ṣé gbogbo ẹjọ́ ló ń wá sí social media ni àti pé ẹgbẹ́ gan kí lẹ máa ń ṣe láti máa bá àwọn tó bá rúfin àbí àwọn tó bá ṣe irú ìwà báyìí báwo lẹ ṣe ń bá wọn wí. Ṣe rí àwọn èèyàn tó bá ń tiraka bóyá wọ́n ń pray ni o bóyá wọ́n ń ṣiṣẹ́ ni o pé kí wọ́n máa gbìyànjú gan láti lórúkọ nìkan náà mọ̀ bó ṣe máa maintain orúkọ yẹn wọn ò mọ̀ because tọ́pọ̀lọpọ̀ bá mọ̀ because ẹni tí ẹ̀ ń gbé ẹjọ́ bọ̀ wá bá lórí social media kò understand nǹkan tẹ́ ẹ̀ ń sọ dìbò tó ṣe máa bá yín fi èsì lé wáyé tó ṣe máa sọ pé wọ́n ṣe gbé kọ́ọ̀pù yẹn síbẹ̀ yẹn ó kórìí mi náà ó yẹ kẹ́ gbá lójú nù kíní kankan tó bá dẹ̀ pé kọ́ọ̀pù yẹn ló yẹ kó wà ń bẹ̀ lóòótọ́ àtòdodo inú ilé láti jọ mọ̀ pé kọ́ọ̀pù yẹn ló yẹ kó wà ń bẹ̀ àwọn tí a jọ jẹ́ ìdájọ́ wà ní industry ló máa ń dasá àgbà ibi tó yẹ kí kọ́ọ̀pù wà náà ló wà yẹn aláta tí yóò sí industry kò lè mọ̀ ẹ wá gbẹ́jọ́ yẹn lọ bá àwọn interest tán ní sí actor kọ̀ọ̀kan náà máa fi sọ̀rọ̀ àwọn àfẹ́ràn bí yóò jẹ́ bí àbójáre tẹ́lẹ̀ mí kẹ̀dẹ̀rẹ́ tọ́ bá kẹnu bọ̀rọ̀ èèyàn lórí social media tẹ́niyàn ò bá aṣọ́ra ó lè lọ kókòsó ṣe understand so nǹkan tí mo kọ̀ rí bẹ́ẹ̀ ojú wípé kí àwọn èèyàn tó bá ṣe ń tiraka láti ní orúkọ yẹn kọ́ máa kọ́ báwo lè ṣe máa maintain orúkọ yẹn náà pàápàá social media táwa yìí kọ́kọ́ bí àwọn èèyàn ṣe máa ṣe because ṣẹ́rí tí wọ́n bá ti dé stage kan ó ní nǹkan tó yẹ kí wọ́n máa báwo ni Yorùbá tó fẹ́ fi sọ ń bẹ̀rẹ̀ wá ẹ jẹ́ kí n fi kọ́kọ́ ṣe sample nígbà tí ó di pé wọ́n ṣe bẹ̀rẹ̀ sí mọ́ mi àtèmi àti Mr Paragon ni o àti Arijan tí mo sọ yẹn ni ìgbà tó ń ṣe bẹ̀rẹ̀ sí mọ́ wa yẹn àwa ò títí àti mọ̀ pé àwọn èèyàn ti dára mọ̀ a kàn wà ní àdúgbò kanjọ́ kan so màá wá ra àgbàdo àwa ń jẹ lẹ́gbẹ̀ẹ́ títì náà ni à ń sọ̀rọ̀ àpọ́n jẹ́
mo kọ̀ dẹ̀rẹ́ àwọn ọmọ skul tó ń bọ̀ gbogbo dẹ̀ kan dúró náà dẹ̀ ń wò wá lọ́kàn mo dẹ̀ wojú àwọn tó kù mọ́ra aṣọ àgbàdo mi lẹ́yìn ṣé mo rí pé mi ò ká kún tẹ́lẹ̀ à ń jà àgbàdo kiri à ń lè mú jà náírà pé ọ̀tà ká máa mú nǹkan wa kó wọ́n jà níta kò sí tí ò ní ṣẹlẹ̀ ṣùgbọ́n tó bá ti di pọ́n ti dá ẹmọ yẹn o máa limit àwọn kankan mo ti ń drive lórí téèyàn gbá mi látẹ̀yìn ṣé bẹ́ẹ̀ ni tó gbá wọn látẹ̀yìn ló jẹ̀bi ó gbá mi látẹ̀yìn mo kàn dúró kodò sí di standard pé ẹni tó gbá mi yìí tó bá rójú mi sìn kò sọ̀rọ̀ mọ́ ó dẹ̀ ti bá mọ́tò mi jẹ́ mi ní nǹkan tí màá ṣe mí náà ni màá lọ gbọ́ níbi tí mo ṣe ń ròyìn lọ́ba ìpínlẹ̀ Èkó tó wá gbá gíláàsì ni kí ni kókò bẹ̀ sí kí fún mi ìwọ̀n àbí mi mo ìbínú bọ́lẹ̀ àwọn tó wà nínú mọ́tò ẹ̀ àwọn obìnrin méjì wà nínú mọ́tò ẹ̀ wọ́n borí so bí mo ṣe kí fún ọba àwọn náà ṣe bọ́lẹ̀ ní ẹbọ ìbẹ̀rẹ̀ sí ní kí fún mi ní máa ṣé àyìn mọ̀ nípa mọ́tò wíwà ṣé àwọn pé ẹni tó gbé yìí ló jẹ̀bi àtàṣe ń dàjẹ́ lọ́wọ́ báyìí àwọn tó wà ní other side Mr. Ṣẹ́gun ṣó yẹ kó jẹ́ irú yín ní ṣá máa gbé ẹgbàá mi ṣé lè mọ ibi táwọn ọ̀rọ̀ ti ń bọ̀ wọ́n àti máa sọ pé ṣó yẹ kó jẹ́ irú mi ẹni tó gbá mi látẹ̀ ìṣẹ́ ti understand irú nǹkan yẹn ara irú àwọn nǹkan bẹ́ẹ̀ lèèyàn máa sá fún wọ́n ti gbá mi ní kéètùrí tí wọ́n gbogbo búùtù mọ́tò mi dúró àmì ìgbìyànjú káwọn èèyàn ti mọ̀ pé mọ́tò mi ní ìmọ̀ káwọn mọ̀ pé mi mọ̀ rẹ̀ mò ń sá lábẹ́kúta mi ni mo lọ tún mọ́tò mi ṣe ni. gbèsè nìyẹn náà. mi ì lè dúró kéètù ni mo èrò tó wà kéètù ni. torí ọ̀tọ̀ ní tẹ́ máa gbé wà ọ̀tọ̀ ní tẹ́ tún máa gbé kúrò bẹ́ẹ̀. mi ì lè dúró mo tún lẹ̀ bẹ́ẹ̀ mo sá lọ ni ẹni yẹn kàn máa gba kí ló ṣe mo gbà kò dẹ̀ tún dúró sọ̀rọ̀ mi ì lè dúró. bóyá sílẹ̀ ni a máa gbọ́ pé òun ni. because èyí tí mo dúró fún lọ́jọ́ sí èmi ló tún bú Mr. Ṣẹ́gun ṣé bẹ̀rẹ̀ kó jẹ́ iṣẹ́ sórí ilé ká bá ń rí ilé màá ó ló bá mọ́tò mi nítorí ẹ̀ ní ẹ̀fà dúró. ṣáà lè sọ pé àwọn nǹkan tí àti lórúkọ gbà lọ́wọ́ yín lélẹ̀. ó pẹ̀lú. kí làwọn tó máa ń dùn yín gangan bẹ̀ báyìí. ayọ̀ náà ni ẹ̀mí mi lè sọ̀rọ̀ tó bá sa àwọn kankan sí mi á máa gbé sára ó lè gbé mi lójú mi pé bá dẹ́ni kí n sọ̀rọ̀ báwo ni kí n àìmọye nǹkan míì káwọn èèyàn máa expect pé kí wọ́n á dá sí lórí social media àmàkọ́ ìgbà wọ́n jẹ́ ń lọ wọ́n rí mi lè dá sí so àwọn nǹkan yẹn pọ̀ tí stardom yẹn gbà lọ́wọ́ mi ó pọ̀ gan ó pọ̀ dáadáa bó ṣe wà ilé ọkọ̀ lè wọ òtẹ́ẹ̀ kankan pé àti ẹ̀lọ́ṣẹ́dé ní room 303 o torí bẹ́ẹ̀ bá ṣe wọlé báyìí làwọn kan gbọ́ social media Segun Ogungbe just enter hotel now àwọn tí ò bá yí débi wọ́n tún in fact after he enter one get follow you. wọ́n á tún bá mi sọ gbogbo nǹkan tí gbogbo ẹ̀ṣẹ̀ máa lọ wọ́n á kọ script yẹn á pé wọ́n á tún direct ẹ̀ wọ́n á fi sound dey say abego ó máa balance pa bẹ́ẹ̀ ó di títà ọmọ Abẹ́òkúta àbí ìbò l'Abẹ́òkúta òkè ọ̀nà ilé náà lè gbé ẹgbẹ́gbà ẹ̀bá mi káwọn ará ẹ̀gbà náà kí n tó continue ẹ̀fẹ̀ gbà kí wọ́n. ok ò báyìí sí o ẹ̀yin tẹ̀ gbà ṣe dáadáa la wà o mo fàsìkò ìkíyìn o èmi náà wà lórí ètò Oyinmomo ẹ̀lẹ́ o. tí má ní kí n béèrè lọ́wọ́ yín gẹ́gẹ́ bí onímọ̀ mo mọ̀ pé ìbéèrè yìí á jẹ́ béèrè tó dájú pé kakọ̀ fẹ́ kọjọ ọ̀lẹ̀ ṣé lè dárúkọ ọba mẹ́wàá fún wa pẹ̀lú àkọlé adé wọn. ìyẹn lè díẹ̀ o. ìyẹn lè díẹ̀ o. ọba mẹ́wàá péré tí mi ní ogún. mẹ́wàá pọ̀ o. ó pọ̀ ẹ̀yin náà ti rí. ó dẹ̀ bẹ̀rẹ̀ ẹ jẹ́ àwò. ọ̀dà kábíyèsí o ọba Ọ̀jájá Ọọ̀ni of Ifẹ̀. òṣèlú. kábíyèsí o. kábíyèsí bàbá o. kábíyèsí o Aláàfin of Ọ̀yọ́. ó ṣe kejì. kábíyèsí o ọba Aláké tìlú Ẹ̀gbá. ó di mẹ́ta. ọba Òkè Ọ̀nà. kábíyèsí o ọba Olówú. kí ni àkọlé adé ọba Òkè Ọ̀nà kí ló ń lò. Ọ̀ṣìlẹ̀ tí Òkè Ọ̀nà ó di mẹ́rin ọ̀dà. Olówú tìlú Òwu Ẹ̀gbá. kábíyèsí o. ó di márùn-ún. Olúbàrà. kábíyèsí o. ó di mẹ́fà. Sorry ẹ má bínú pé kí n máa ṣe ẹ̀ nílùú Abẹ́òkúta o ọba Gbàgùrà. kábíyèsí o. ó di méje. ṣáàkú òlé. Olúbàdàn. kábíyèsí o. ó di mẹ́jọ. Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú. kábíyèsí o. ó di mẹ́sàn-án. ọ̀dà kò burú ọba Èkó. kábíyèsí o. kí lorúkọ àkọlé adé ọba Èkó. Onítànà. No sorry o ọba Onítànà wà lẹ́kọ̀ọ́ kì í ṣe paramount ruler. kábíyèsí ọba Onítànà àwọn náà wà. Onítànà vitana àbí. bẹ́ẹ̀ ni Ọlọ́tọ̀ àwọn náà wà ń bẹ. kábíyèsí o. ẹ̀dẹ̀ wa ní tẹ́ẹ̀mì pọ̀ ẹ fi fún wa ní 12 báyìí 12 lẹ ti fún wa ó lè fi mẹ́ta sí kó pé mẹ́ẹ̀ẹ́dógún. jẹ́ ká fi lẹ́bàá. ẹ fi mẹ́ta sí ọba wà lákùrẹ́. ọ̀dà kò burú
Àkúrẹ́ kábíyèsí o. Ọba wà rẹ̀ mọ́. Kábíyèsí o. Kí lorúkọ ọba rẹ̀ mọ́? Ẹ má jẹ báyìí. Mo ti padà fẹ́ gẹ̀ẹ́tì. Ẹ má ṣe báyìí. Ọba ni wọ́n o. Ọ̀yà. Ọba Òṣogbo ńkọ́? Àtàwùjá Òṣogbo ká. Wà gẹ̀ẹ́tì Àkàrígbò. Àkàrígbò fẹ́ mọ kábíyèsí o. Advocate ọmọ Yorùbá ni mí Olúwadámilọ́lá ọmọ bá mi rẹ́ bí kò sábẹ́ẹ̀sì láàrin orúkọ mi sọ pé àwọn tó gbàgbẹ́sì ò dá o àmọ́ èdè ọ̀rọ̀ àṣà ìṣe awálá ní ẹ fílẹ̀ fún wa ẹ jẹ́ ká jọ gbé lárugẹ ni. Segun Ogungbe làgbà lálejò lónìí a sì ti fọ̀rọ̀ jomi tó rọrọ̀ nípa iṣẹ́ ilé àti gbogbo nǹkan tó so mọ́ Segun Ogungbe gẹ́gẹ́ bí eléré àgbéléwò, gẹ́gẹ́ bí olùdarí, gẹ́gẹ́ bí alátúntò ètò torí wọ́n bá wọn èèyàn náà wọ́n bá wọn manage production àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lẹ́nu mọ́jọ́ mẹ́ta yìí làǹdẹ̀ wá drag yín ó lè gba 7 million ó yẹ ẹ bá wọn post èmi ti ẹ̀rọ bóyá tilẹ̀ tọ́lọ́ ká má parọ́ ká má jalè mo kọ́ lóbi àwọn ọ̀ràn ní normal style gbọ̀ngbà tó yá tí kíní yẹn lọ tó ń lọ mo ní but bọ̀dá yìí gbọ́ nǹkan tí ò fi bẹ́ẹ̀ dá nípa àwọn rí àbí báwo bá ní ẹjẹ́ àbí yín torí púpọ̀ náà àwọn èèyàn ló ti form notion pé àbọ̀ ṣe máa ṣe nìyẹn wọ́n máa gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n ní wá wọ́n máa gbowó wọn ní ṣe ṣó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ kí nìdí tí láǹdẹ̀ fi ń drag yín kí lè papọ̀. Well, lórí ọ̀rọ̀ ti yẹn àti ìyanjú ẹ̀ lóòótọ́ lọ ọ̀pọ̀lọpọ̀ ń sọ oríṣiríṣi bó ṣe ń ṣe nìyẹn kíní kan gbá kan kò sí anybody wọn tí ó máa sọ pé káwọn jáde wá pé ohun tó ṣe fóun nìyẹn títí Láǹdẹ̀ nítorí pé iṣẹ́ ẹ̀yàn ò move níbi tó fi sí ṣùgbọ́n mo padà yẹ kó mọ̀ pé ìwọ ló fi iṣẹ́ síbi tí àwọn èèyàn ò mọ̀ kò sí polówó ń bẹ̀ iṣẹ́ tí àwọn tó ní name rẹpẹtẹ gan wọ́n máa ń polówó fíìmù wọ́n máa ń polówó gan kó tó di pọ́tà so àṣà àṣọlọ tó lọ sí ó dẹ̀ àdẹ̀ tí yanjú ẹ̀ òun náà bẹ́ẹ̀ nu wípé òkè báwo la dẹ̀ ṣe máa ṣe kí fíìmù ṣáàtà so àdẹ̀ ti gbé ìgbésẹ̀ lórí o ṣe pé bóyá ẹ̀yin lè ba direct ẹ̀ èmi ni mo máa ń dùṣẹ́ ẹ̀yin lè handle iṣẹ́ lè fọ alẹ́ post ẹ̀ bẹ́ẹ̀ nítorí pé invite mi sí launching náà but by then mo wà ní location kan so ọjọ́ yẹn gangan èmi ni pé kí n kára ṣẹ́ díẹ̀ kí n tètè máa bọ̀ ní ibi tó ti ń ṣe event ẹ̀ but òjò rọ̀ kò jẹ́ kí n tètè parí iṣẹ́ lórí set ìgbà tá a máa ṣe tán tí máa ní kí n máa lọ síbẹ̀ gan àwọn kan ti máa kúrò ní ẹ̀sẹ̀ta so tí mi ṣe lọ́wọ́ ni ó ní mi wá sí event then iṣẹ́ yẹn wá jáde mi post whereas ọjọ́ tí ó dé orí social media ẹni mo mọ̀ pé kárí mi mọ̀ níjẹta lòun sọ ní orí social media lẹ́yìn pé àṣìṣe ti jáde ni ká ló carry me along ọ̀tọ̀ ni àwọn tí mi bá ṣiṣẹ́ rí gan tí mi dá sí ọ̀rọ̀ ṣẹ́ wọn mo ń bá wọn polówó fíìmù bí mo ṣe lè polówó ẹ̀ níwọ̀n bá tèmi so iṣẹ́ tí mo wá ṣe tèmi ni mo kọ idea èmi ni mo yá so báwọn tí mi ṣe ní wá bẹ́ẹ̀ ni ẹ polówó but bóńkà kò ṣe máa ń react sí nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ so but ọ̀rọ̀ ta ti yanjú ni so that's why mi fẹ́ sọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀. tó àmọ́ kíní yẹn wọ́pọ̀ torí èmi náà máa ń gbọ́ dáadáa wọ́n ní ó dẹ̀ wà nínú fíìmù mi kò bá mi polówó níwọ̀n ara tèmi náà mo láwọn ọ̀rẹ́ láàrin industry kó tó di pé mo yà sí ẹ̀ka sọ̀rọ̀sọ̀rọ̀ bí ìdíṣẹ́ movie ni mo fi bẹ̀rẹ̀ mo dẹ̀ láwọn ọ̀rẹ́ ní industry tó ṣe máa sọ pé àdámì ìjọba mi post kódà ó láwọn nǹkan tí mi ò mọ̀ rí rárá tí mo máa ń bá wọn post àmọ́ ṣó kan dandan pé torí pé actor wà nínú iṣẹ́ o gbọ́dọ̀ bá ẹ post àbí ó yẹ kó sanwó kó post fún lọ́tọ̀ torí àwọn gbọ́mi sí omi òtò yẹn máa ń wà dáadáa tàdé máa ń gbọ́. ṣe rí àwọn mistake tí a máa ń ṣe pọ̀ gan tó bá jẹ́ wípé nígbà tó pe artist sórí set níṣẹ́ ló sọ fún pé o máa bá mi act o dẹ̀ máa bá mi post o tẹ́tíjọ́ sọ yẹn ọ̀tọ̀ nìyẹn tẹ́nìyàn bá wá ṣe ó ti dogun but wá bá mi act ló sọ kò ṣe pé dandandandan tó rẹ́niyẹn ti wà nù fíìmù ó gbọ́dọ̀ ṣe ṣùgbọ́n a máa ń ṣe ní ti èèyàn ara wa síra wa ni tí bí mo ṣe wà yìí èmi Segun Ogungbe fúnra mi yìí bí mo ṣe ní àwọn ọ̀rẹ́ tó ní industry kí n need anything máa ẹ̀ṣẹ̀ pé wọ́n máa bẹ̀ wọ́n ní jọ́ ọ̀rẹ́ mi ò dẹ̀ bá mi ṣe báyìí wọ́n dẹ̀ máa ṣe ṣe ti eyín sìn ṣùgbọ́n kẹ́yẹ̀ máa rò pé à ń torí pé tí wà ń bẹ̀ yẹn àìṣe ẹ̀mí mọ̀ pé n gbọ́dọ̀ ṣe náà kíní kan nínú kò papọ̀ mọ́ra wọn rárá àti rárá but ẹlòmíì máa ń gbé síra wọn kò tí ẹ papọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo wà lórí set kan tí mo á ń dùṣẹ́ tán ọ̀gá mi Ọláìyá Igwe àti bàbá yìí ọ̀gá mi Ọláìyá Igwe àti Saka àwọn ni wọ́n ṣiṣẹ́ tán lọ́jọ́ yẹn ní producer àti sáré lọ kó vest tó kò bù wọ́n lọ́rùn pé ẹ sáré bá mi sọ pé kí ló kàn nínú bẹ́ẹ̀ kọ́ tíṣẹ́ bá fẹ́ jáde ṣẹ̀ṣẹ̀ pè mí àsọ̀rọ̀ lórí ìyẹn so wọ́n bá wọn ṣe understand so kì í ṣe bẹ́ẹ̀ pé dandan yẹn gbọ́dọ̀ ṣe. ó ti dà mo lérò pé àwọn tá jẹ́ producer náà
àti gbọ́ lẹ́nu àwọn tí wọ́n ta lè pè ní pé àwọn náà òpó ni wọ́n ò dẹ̀ jẹ́ kí iṣẹ́ yìí kó yẹ torí mi ti gbọ́ dáadáa wọ́n ti gbọ́jọ́ ìwà àkóbá mi post òun dẹ̀ ni mo lè fún lead òun dẹ̀ ni mo kò tí ẹ̀ post banner rárá débi tó máa post trailer èmi wọ́n rò pé ṣó kan dandan nígbà tó sanwó fẹ́ nìyẹn pé post ẹ̀ àbí má post ẹ̀. ọ̀rọ̀ ẹnu lásán ọ̀tẹ̀ ti tó bá a sọ lọ ó kò dandan kọ́ ẹ̀ mo lè má gba owó láti bẹ́ẹ̀ anybody ṣe anything just talk bẹ́ẹ̀ ni ẹ sọ̀rọ̀ pa báyìí ò sọ tán. àwọn iṣẹ́ ìwé ni ká máa retí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. wà mo ní iṣẹ́ sinimá tèmi náà ti yà tó ṣe díẹ̀ so ó máa tó jáde mo pe táìtù ẹ̀ ní Oṣó. Yes. Oṣó lọkọ àjẹ́ Oṣó yẹn ni àbí. Oṣó. Then mo ní Mr. Benson Pro Max ìyẹn comedy ni. Lẹ́yìn yẹn mo dẹ̀ tún ṣe record orin tí mo kọrin bíi ẹ̀gbọ́n mi Yínká Ayéfẹ́lẹ́. So orin yẹn náà máa tó jáde lágbára Ọlọ́run. Ṣé Oṣó àbí Oṣó ló ń bọ̀ sinimá? Ṣé Oṣó yẹn lọ ní ẹ̀yìn àti Wùnmí Ajíbóyè ìjọ ṣe tó máa jáde? Ẹ sì jọ máa ṣe promotion. Yes, àjọṣe náà ni àjọṣe fíìmù ni. Ẹjọ ṣe fíìmù ẹ sì jọ máa ṣe promotion tó bá máa lè àfi kí àjọṣe promotion kí fíìmù lè lọ bó ṣe yẹ kó lọ. Ẹ sì jọ máa jó. Yọ lágbára Ọlọ́run. Ijó ni ẹ fẹ́ ṣe promotion sí. Ẹ dẹ̀ ṣe lè ṣe skit dájú àmọ́ mi. Skit ni láti promotion. Kò sí skit tá a lè ṣe. Kò sí skit tẹ́ lè ṣe. Jésù Olúwa wa. Àmín. Ṣé ti gbọ́ torí àwọn olólùfẹ́ wa lórí YouTube nígbà tá a sọ pé Ṣẹ́gun Ògúngbè ń bọ̀ àwọn wò pé báwo ló ṣe máa balance pé movie tẹ́jọ́ ṣe ló máa jáde. Àwọn èèyàn náà wo torí gbogbo orú nǹkan tó wà nílẹ̀ náà wọ́n á bá wa fi ìfẹ́ wò lágbára Ọlọ́run so kò ní sí ẹjọ́ kò ní sí ìjà kò ní sí nǹkan kan. ẹ jẹ́ ìfàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín pé nínú àìráyè yín ẹ wáyè láti wá dá àwọn olólùfẹ́ yín lò torí mo mọ̀ wípé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni actors náà ṣe máa ń sọ ẹ̀mọ̀ tí ò bá sáwọn olólùfẹ́ yín kò sí ẹ̀yìn àwọn náà gba yín mọ́tò ń dì tí wọ́n tún jẹ́ kẹ́ speed up láì máa dúró àwọn èèyàn lè bọ̀ láti ọ̀dọ̀ aláṣẹ àtòlùdarí iléeṣẹ́ AK Media Concept tí wọ́n ṣe agbátẹrù àtònígbògbò ètò Oyinmomo wọ́n ní ká gbé ẹ̀bùn ráńpẹ́ yìí fún pé ó kéré o àmọ́ ìfẹ́ tí a fi pè yín tẹ́yìn náà fi dá wa lò ní kẹ́ fi bá wa gbà á. Wọ́n dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Oyinmomo àti AK Media Concept lágbára Ọlọ́run iléeṣẹ́ yẹn máa lọ sókè. Àmín. Ẹ jẹ́ kí wọ́n béèrè lákòótán ṣe àrí ọ̀rọ̀ yọjú àbí ìmọ̀ràn fún àwọn tí wọ́n bá fẹ́ darapọ̀ mọ́ industry pàápàá jùlọ nísìn tá a mọ̀ pé industry ti lówó lórí àbí kò ti lówó lórí. Owó wà ń bẹ̀ náà. náà tẹ́ fi sí yẹn. Owó wà ń bẹ̀. Owó wà ń bẹ̀ ẹ bá mi fún wọn ní ìmọ̀ràn. Ìmọ̀ràn mi náà ni pé kí wọ́n jọ torí Ọlọ́run tí wọ́n bá ń bọ̀ kí wọ́n má ya àtòkò wá balẹ̀ jẹ́ o torí wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ olúwa ògiri wa tó ń wọ ní industry yẹn lénìí ni wọ́n ń jẹ́ kóríṣiríṣi ṣẹlẹ̀ kò sí rí ẹ̀wọ́ pọ̀ ẹ ṣáàjọ nǹkan tí wọ́n bá wà yẹn ni kí wọ́n face lágbára Ọlọ́run gbogbo ìgbésẹ̀ wa Ọlọ́run á máa bá wa lọ́wọ́ sí. Àmín àmín àmín. So as a man ṣáwọn obìnrin máa ń toast ni. Àìmọye. Obìnrin máa ń toast ni ṣe máa ń gbà fún wọn. Mo níyàwó. Níyàwó. Bó ṣe níyàwó rẹ̀ but ẹ ṣe máa ojú ṣe máa ń jo àwọn nǹkan ṣe máa ń jojú gbèsè tẹ́lẹ̀ pé tí ó bá ṣe pé Tinúkẹ́ wà nílé ẹ jẹ́wọ́ offset tí ó bá ṣe pé Tinúkẹ́ wà nílé. Mo níyàwó mi kì í gbà. Ẹ kì í gbà wọn kì í gbé lọ 302. Gbogbo tán ṣe náà mi kì í gbà. Wọn kì í gbé lọ́ọ̀tì wá fún. Wàláì mi kì í gbà. Ẹ kì í gbà. Thomas said bouquet of flower mi gbà. Tinúkẹ́ ṣé ń gbọ́ mi kì í gbà o. 2 million your account ẹ kì í gbà. Kì í gbà rárá. Kí ló fẹ́ kí n sọ fún Tinúkẹ́ ńlé? Ẹ máa yẹ kí n tún. No but àwọn obìnrin kan wà tó yẹ pé tó bá tiẹ̀ mọ̀ pé dáàdì ní toast máa wò pé ṣùgbọ́n àwọn lọ toast ẹ̀ ṣàkọlé lọ bá wọn. Ẹ wò ẹ jẹ́ ká máa lọ́lé. Ó bẹ́ẹ̀ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín àwọn ọmọ tilé àti àwọn ọmọ tilé ṣé wọ́n jọ ń ṣe. Yes. Àjọṣepọ̀ yẹn dán. Jàǹgọ̀ torí kò sí issue rárá àti láàárín àwọn ọmọ. Kò sí issue. Kò sí issue for real kò sí issue. Ọlọ́run a máa fún yín ṣe. Àmín Ọlọ́run. Torí mi náà advocate pé tí tọ̀tún àtòsí bá tiẹ̀ skata àwọn tó wà láàárín rẹ̀ kò kàn wọ́n. Kàn wọ́n rárá àti rárá. Thanks so much. Kó dẹ̀ máa lọ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ yá sọ síwájú ẹ ti gẹ̀ẹ́tì. Ẹ̀yin wọn lórí ètò Oyinmomo níbi tí a máa fi àdàgbà ètò rọ̀ sí òun náà la wà wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ẹ̀rí pé àti bọ́ sọ́wọ́ parí fún gbogbo ẹ̀yin tí ẹ bá wa wò lónìí inú wa dùn wípé ẹ darapọ̀ mọ́ wa ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ṣẹ̀ ń dé ní sáà ìtorí ìdí kan tàbí ìkejì ẹ̀yin lè padà sórí YouTube lórí Oyinmomo tàbí kẹ́ ẹ dúró níjọ́ tẹ́ bá tún rí wò lórí Africa Magic Yorùbá mo mọ̀ pé ẹ lè dúró sí ẹ lọ sórí YouTube Ṣẹ́gun Ògúngbè lágbà lálejò lónìí iṣẹ́ ilé
àti gbogbo nǹkan tó di Ṣẹ́gun Ògúngbè láti sọ lórí ètò lónìí. Orúkọ tèmi Orípadà Olúwadámilọ́lá ọmọ ọba nìyẹn ká tún fi ìyà àti ìdùnnú pàdé níjọ́ mìíràn. Ẹ rántí pé mo máa ń sọ fún yín o tí ò bá ti kàn ẹ́ dákun má dá sí i nǹkan àbá ti pì ẹ́ sí má lọ bẹ̀ wọ́n ò fẹ́ o mọ̀ èwo bẹ̀ ní pé ẹ lọ ṣé o mọ̀ pé kò pè mí sí wedding ṣé o mọ̀ pé kò pè mí sí birthday my dear give yourself peace of mind. Your mental health is very important because àwọn ọ̀rọ̀ tí yóò jẹ́ tiẹ̀ tí wọ́n bá gbé kọjá ń gbájú ẹ̀ ó lè lead ẹ lọ gbébì àbí kó lead ẹ lọ yaba left. So ẹ jẹ́ ká ṣe dáadáa ẹ jẹ́ ká mọ̀ wọn ara wa ẹ jẹ́ ká kóra wa ní ìjánu àwa tí a jẹ́ ọmọ ọlẹ káàárọ̀ òjìrè ẹ má jẹ́ ká balẹ̀ jẹ́ ẹ má jẹ́ ká bá ọ̀nà jẹ́ ẹ jẹ́ ká rántí wípé orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. Ire o.